ìgbà tí o gbórúkọ ẹni yẹn jáde gbogbo àwọn tó ti lù jìbìtì gbogbo wọn lọ kọ́mẹ́ǹtì sórí fóònù yẹn fake alert lọ ṣe fún mi lánàá owó wọlé owó 10,300 ní ọjà tọ́ra. ọba yìí tí wàá lọ fi lójú ọjọ́ kan ó kéré jù ibi mélòó ló ti ń ṣe fẹ́ gàlàdì. èmi ò jáde tí n bá jáde náà ni. bó ló ń gbé àwọn ọ̀dọ́ tí ẹ̀ ló ń sọ̀rọ̀ báyìí náà láì fúláwà náà. hello bó ló ń gbé. kí ló tó wá ń hurú wà bẹ́ẹ̀ kí ló tó hurú wà yìí. ìjà yìí ló ń pè bẹ̀yẹn ṣá. kí ló dé tó ń hurú wà yẹn. sàlámà lẹ́kùn ló ṣe mo fojú mùsùlùmí wò ó ni ìgbà tó rajà tán ló bá lóun ti ṣe tàǹsà pé kò lọ pé nẹ́tíwọ̀kì uba ni mo dẹ̀ dá lóhùn mo ní èmi náà dẹ̀ ní uba o pé nígbà tí fún ní uba ká ní mọ̀ pé uba ó dúró like 30 minutes tá a fi rí owó yẹn mo fi àpò wò mo ní kó ṣe. mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ní ìkànnì Ashiri Malifa TV pé ojú tẹ fún wọ̀wọ́ ní fọ́ etí tẹ fún gbọ́ wa ò ní di lágbára Ọlọ́run ọba ẹ̀ tó wá gbọ́rú kí ni ká pe eléyìí báyìí kí n tiẹ̀ tó tẹ̀síwájú jẹ́ kí n kọ́kọ́ máa gbé oríyìn fún ikọ̀ Mákindé Fásunlé descendant wípé wọ́n kú iṣẹ́ takuntakun wọ́n kú fọmọnìyàn ṣe torí ọlá bàtà tiwọn ló jẹ́ kódò tiwa kó máa ṣàn ọlá bàbá ọmọ ló ń jẹ́ kọ́mọ tiwa kó máa yan lágbára Ọlọ́run bá ipá òní kú yín ẹ̀ ní ṣìṣe ẹ̀ ní ṣọ̀rọ̀sọ ẹ̀ ní ṣìwàwù lágbára Ọlọ́run àmì àtàwa náà àti gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń gbọ́ wa nìkan ní Ashiri Malifa TV lágbára Ọlọ́run bá ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní pàgọ́sẹ̀ ẹ̀dẹ̀ kó wà obìnrin líléyìí eléyìí tí wọ́n sọ wípé wọ́n ní òun ṣe fake alert kiri láti ra ọ̀pọ̀lọpọ̀ ọjà tẹ́ ẹ bá farabalẹ̀ dáadáa ẹ gbọ́ ní 70-something thousand ní 40-something thousand ní 10,000 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí tó jẹ́ wípé nígbà tó bá ti ra ọjà tán á ṣe bíi pé òun fẹ́ ṣe owó sí wọn wọ́n ní tójú bá pa fírí báyìí yóò ti gùn sórí ọ̀kadà yóò ti lọ àfàìmọ̀ kó má jẹ́ pé tòun ti ọlọ́kadà gan-an jọ ń ṣiṣẹ́ láabi yìí Ọlọ́run bá kó jọ nínú àánú ẹ̀ mú bẹ́ẹ̀ kó má jà ogun alágbèdá àdúrà tó yẹ kí ẹ̀dá máa ṣe lójoojúmọ́ òun nìyẹn ohun tó dùn ní jọjọ ni wípé ó tún wá ń lo ìjáàbù kábíyèsí Elédùmarè torí gbogbo nǹkan láyé yìí ló tiẹ̀ ti fẹ́ẹ́ dẹ̀gbẹ́ tán ẹjẹ́ ń ṣe bẹ́ẹ̀ sọ bí àṣà ọ̀rẹ́ wa kan lónìí ó ní òpin ayé ti dé àfúrà ni lábẹ́ bó ti wù kúrò mo máa ń bẹ lọ́hùn nínú àánú ẹ̀ pàtẹ́ mi àtẹ̀yìn kó má jà rogun alágbèdá ọkà má rí wàhálà kà má rí dààmú kí lójú ìwòye yín lórí ọ̀rọ̀ yìí ẹ like ẹ comment ẹ share àjọṣepọ̀ wa náà la fi lè ṣe àṣírí tó wáyé pé ìwà àkọ́kọ́ rẹ̀ tẹ̀yìn darapọ̀ mọ́ ẹ bá wa subscribe torí wípé ẹ̀yin náà lẹ lè fún wa ní okun àti agbára láti lè tẹ̀síwájú àwọn òmùṣẹ́ eléyìí tá a mú wá láti bá fi kọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ àbí lọ́gbọ́n ẹ jẹ́ n ṣojú ẹ̀ sílẹ̀ kẹ́ wò látòkè délé ìsọ̀rí bíi 2, 3 sí 4 kan ní ikọ̀ Fásunlé Mákindé descendant tí wọ́n gbé lọ láti lè jẹ́ káwọn èèyàn mọ̀ ṣé òun náà àbóhùn kan ṣùgbọ́n wọn ò mú ẹlòmíì wọn lo òun ni wọ́n nígbà míì á lò jáàbùgbà míì kò ní lò jáàbùgbà míì á fi ìbòmú gbogbo ẹ̀ ẹnu ọlọ́fà ni mo ta ti ń dùn jẹ́ iṣẹ́ ojú òpó náà sílẹ̀ kẹrí àǹfààní láti gbọ́ gbogbo ohun tó ṣẹlẹ̀ níbẹ̀ nìsàn. Yes. Hello.
gbogbo èèyàn àgbáyé tẹ́ ń wò wá ẹ wo obìnrin tí ẹ bá àwọn pálípálí lọ́dọ̀ ẹ̀ yìí òun ló ń lo fake alert káàkiri gbogbo Abẹ́òkúta gbogbo ìgbà ni àwọn èèyàn máa ń pè wá pé obìnrin kan o wípé obìnrin kan o wípé ó wá lo fake alert. You still have the mouth to have something because me see. Abi? Pé obìnrin yìí wá lo fake alert. Anyway, your phone is here. Láti gba àwọn kankan ra ọjà lọ́wọ́ àwọn skills. So now ní alẹ́ àná ẹjọ́ ní alẹ́ àná tí í ṣe ọjọ́ Monday ibì kan wà ní Ìjàyè junction tí wọ́n máa ń ta búrẹ́dì bẹ́ẹ̀ ó lọ ra ọjà bíi 7,000 plus ó ra àwọn búrẹ́dì ńláńlá ó ra gbogbo ẹ̀ pẹ̀lú fake alert gbogbo ẹ̀ la máa rí o ṣẹ́ni bàbá ti kú omi ibi tó lẹ́tọ̀ọ́ láti gbé obìnrin lọ lábẹ́ òfin bẹ́ẹ̀ la máa gbé lọ ṣùgbọ́n ẹ wojú obìnrin yìí dáadáa ẹ wo nǹkan tó tún fake alert rà rí o ẹ jọ nǹkan 40,000 akọ̀rí yẹn kò ní ló gba bòmí lọ ló tún gba bòmí lọ ẹ jọ ẹ bọ́ síbí àwọn olọ̀rọ̀ kan ẹ̀yin tó ń wò wá Fásunlé Mákindé lórúkọ mi ọmọ ayé tí kò gbọdọ̀ pa ẹ jọ kí ni tó ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀. bó ṣe dé sàlámàlẹ́kùn ló ṣe mo fojú Muslim wò ó ni ìgbà tó rajà tán ló bá lóun ti ṣe transfer pé kò lọ pé nẹ́tíwọ̀kì UBA ni mo dẹ̀ dá lóhùn mo ní èmi náà dẹ̀ ní UBA o pé n bá ti fún ní UBA ká ní mọ̀ pé UBA ó dúró like 30 minutes tá a fi rí owó yẹn mo fi áàpù wò mo ní kó ṣẹ́ẹ̀kì áàpù tiẹ̀ náà ó lóun ò lo áàpù pé òun pàrọ̀ báńkì títí òun ò rí ṣe òkè ìzókè give me your number mo bá gba nọ́mbà ẹ̀ mo bá save ẹ̀ in fact ìgbà tó pé tí mo search nọ́mbà ẹ̀ lórí Truecaller oyin nọ́mbà yẹn gbé jáde mo ní kí ni ìtumọ̀ oyin ló bá ní òní ló máa jẹ́ pé machine ló máa ṣe mistake it is well bó ṣe nǹkan tó wá fún mi lára ní pé kó pé ọ̀kadà mo kọ̀ wípé ọ̀kadà yẹn déédéé dúró ló gbé ni bí máìdì mi ṣe ṣí nìyẹn ẹsẹ̀kẹsẹ̀ bí mo yẹ dìde ṣọ́ọ̀bù nìyẹn pé àfi kí n mú nọ́mbà yìí kí n lè tẹ̀ mú lọ láfẹ́ wá wọ́n bá mi track ẹ̀ orí ọ̀kadà ni mo wà ni mo fi pè mí pé alájà ẹnìkan rajà lọ́wọ́ yín sí pé 419 ni ó ti lù yín jìbìtì mo ní bẹ́ẹ̀ ni wọ́n bá ní kí n máa bọ̀ bí mo ṣe tán ọ̀kadà nìyẹn tí mo fi débi. ta ló ń jẹ́ mọ́ fi yẹn. èmi mo pè yín lórí fóònù. ok ẹ̀yin lẹ́kùn wọn lórí fóònù. ta ni wọ́n tún rajà lọ́wọ́ ẹ̀. èmi ni ọ̀ya bọ́bọ̀ ẹ̀jọ̀ ọ̀dọ̀ mi ló kọ́kọ́ wá wọ́n kó biskit bí ọjà 46,000. ọ̀dọ̀ bóyá lọ ìjábìyẹ bó ṣe máa ń lò. 46,800 wọ́n dẹ̀ ní kí n fún àwọn ní bank mo dẹ̀ fún wọn ní opay ìgbà tó ń ṣe opay wọ́n ní opay ò sí lórí fóònù àwọn wípé kí n fún àwọn ní another bank mo dẹ̀ ní àmì ẹmọ tó ní another bank pé kò sí tòsí wọ́n á pè é neighbor mi pé kán wá wípé kán wá bá mi fún wọn ní another bank wọ́n dẹ̀ fún wọn ní another bank lẹ́sẹ̀kẹsẹ̀ ìgbà tó máa send àárín aláàjì bàtà àdẹ̀rẹ̀ aláàjì máyẹ̀ wá ní àwọn fẹ́ lọ fi ẹ̀yìn ATM lọ wò ó ní POS wọ́n dẹ̀ lọ fi ATM wò ó ní POS ìgbà tó dé POS wọ́n rí pé kò ṣe owó ó ṣáàjú wọn ní bóyá mistake ní pé lẹ́tà pé ká máa wò èmi dẹ̀ ní mi lè gbọ́jà fún wọn náà fi kúrò lọ́dọ̀ mi náà fi lọ sí ìbò mi. gbogbo yín. wọ́n fi kúrò lọ́dọ̀ mi náà fi lọ sí ìbò mi ẹni tó wá rí wọn lọ́dọ̀ mi òun ló tírèdì wọn ló fi wò ó pé 419 ni wọ́n ló ṣe wá wọn wá sí ló ṣe rí wọn ní junction. so ọya kí lẹ́yìn fẹ́ sọ. nígbà tí wọ́n dọ́dọ̀ wúmà yìí wọ́n fẹ́ ra ẹrù yẹn so wọ́n náà dákọ́ bẹ́ẹ̀ ló bá owó ìwọlé o wọ́n á mú káàdì yẹn mo lọ wò nínú machine kò sówó ń bẹ̀ mo pe báńkì ní kò sówó bẹ́ẹ̀ mo ní madam owó yẹn wọlé o mo ṣùgbọ́n yẹn burúkú ti bẹ̀ yẹn rí jẹ́ mo ní tí wọ́n bá rí aláàtì ẹ̀ lè pẹ́jà yẹn lọ bí pé aláàtì ẹ̀ ń fún mi náà ni bí mo ṣe máa fẹ́ kó ń bẹ̀ mo kàn gbọ́ pé bẹ́ẹ̀ ni ibi yóò ṣe dúró mọ́ o mo ní wúmà táwọn ọ̀kadà kan gbé wúmà ìbẹ́ẹ̀ ni ó gbé lọ báyìí wúmà tí à ń sọ̀rọ̀ yìí mo ní ìyá yìí níṣẹ́ ibi kan ní ọwọ́ bá ṣe mú èmi àti mọ́fì yẹn bá ibẹ̀ sí ní wá ìyá yìí kiri nìyẹn gbogbo ọpẹ́ àwa Lagos road wọ́n fi wá dúró níbi junction bí wọ́n fi ṣe rí pé ó tún gbé ẹrù yìí bọ̀ nìyẹn gbá ilé tó ń gbé. tẹ́ ẹ fi mú ìyá Yọlá dà ìyá Yọlá obìnrin yìí náà ṣe ẹ sọ̀rọ̀ sókè. wọ́n ṣe àwọn ọjà yẹn jọ náà fẹ́ràn
bàbá cost ní jẹ́ 17,000 plus wọ́n náà máa ṣe transfer wọ́n fún wọn money wọ́n náà wọ́n ní lórí fóònù wọ́n fún wọn zenith wọ́n náà wọ́n ti ṣe àrùn wọ́n wá ní ká gba nọ́mbà táwọn bá dẹ̀ sí ní káàkiri wọ́n wá ní mi lè gba nọ́mbà wọ́n drop tó bá bá ti wọlé kan padà wọ́n wá gbé meanwhile mílò 3 row wà lọ́wọ́ wọ́n jí yẹn gbé lọ. ó tún jí ọjà bẹ́ẹ̀ so lẹ́yìn gbogbo ẹ̀lẹ́tọ̀ rí yẹn. gbọ́. so woman tó wà lọ́dọ̀ mi jẹ́ tí mo fún ní cash òun ló ní kó fáwọn ṣe owó yẹn lórí fóònù wọn jẹ yẹn wọ́n jọ ń ṣe ìyẹn lórí wọn dáadáa. ok yẹn o ṣò ní. bí 3 weeks ago. ok. ṣùgbọ́n ní ṣe pèlè sí pé madam yẹn o tó lè já tó lè nose bag tí rí mú o lálàpà mo yẹn sáré bóyá. ẹ ṣe kí ló sún yín dé gbogbo ohun tẹ́ ẹ ṣe ẹ sọ̀rọ̀ kí lórúkọ yín sọ̀rọ̀. orúkọ mi ni Ṣọlápé. Ṣọlápé kí ni. Ṣọlẹ́yẹ. Ṣọlẹ́yẹ id card ẹ̀dá àjẹwò tó wà nínú id card. o id card. ọmọ ìlú wo ni ẹ. ẹ bèrè ibi tó ń gbé. ọmọ ìlú wo ni ẹ. ọmọ ìlú wo ni ẹ. ọmọ ìlú Òkè ni mí. ọmọ ìlú Òkè ni ẹ. ó yá jẹ́ kí n wo ATM card yẹ. ṣí mi ní ṣí ẹ jẹ́ bá mi dá gbogbo tó àbí báyìí sílẹ̀. òun ni mi létí ẹ. dúró náà dúró ṣọfẹ́ máa. kọ́kọ́rọ́ mọ́tò. ó yá tú eléyìí. oríṣiríṣi lórí. ok ṣé ọ̀gá mi. ọmọ ìlú wo ni ẹ. oyin tó kàn dùn lọ múlẹ̀ ẹ̀. ọmọ Ìbàdàn. ọmọ Ìbàdàn ṣé mo lọ́mọ ọ̀ṣun ní ẹ̀ nìsín. ẹ ọmọ ìlú Òkè after Ìbàdàn yìí ọmọ òwò ni mí. ó dáa náà kí ló sún ẹ dé di gbogbo ohun tó ń ṣe. n tọ́ ní mò ń ṣe yìí Ọlọ́run máa bá wa jẹ́ kó tó tún wa ṣe. àmín. ẹ lọ́ máa dẹ̀ fi wá ṣẹ́ sí. ṣó o ṣe fẹ́ kàlà tàbó ṣe. nẹ́tíwọ̀kì ni. ó yá má wọrí sórí tó o bá bóra ẹ èmi Ìṣọ̀lá máa bù ẹ ṣùgbọ́n tó o bá bóra ibi tó máa bára ẹ láàrin ìṣẹ́jú mẹ́wàá sísìn wáyé ìta rẹ kí ló dé tó ń ṣe fẹ́ kàlà. mi lè sọ wípé fake alert ni because ìgbà míì tẹ́ bá ṣe owó bẹ́ẹ̀ yẹn wọ́n máa ń reverse ẹ̀. ìtò ṣe ń jà ìlànà àná ńkọ́ àwọn èèyàn máa wá o tó lọ ra bread lórí ọ̀kadà níjà junction ṣẹ́rọ́ ni tó bá bóra ẹ̀ máa bù ẹ́ tó bá bóra ẹ̀ wọ́n ta sí. ok bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ẹni sùúrù kí ló dé mo kọ́ kí ló dé tó wá ń hurú wà bẹ́ẹ̀ kí ló dé tó hurú wà yìí. ìjà yìí ló ń pè bẹ̀yẹn ṣá. kí ló dé tó ń hurú wà yẹn. kí lẹ sọ. kí ló dé tó ń hurú wà rẹ máa tàṣírí ẹ tá a bá kú omi máa gbé ẹ lọ síbi tí sẹ́mẹ́ǹtì gbé ti dùn gàrí lọ́dọ̀ àwọn ìjọba kí ló dé tó ń hurú wà yẹn. iṣẹ́ èṣù ni. iṣẹ́ èṣù ni kí ló dé tó gbẹ èṣù láyè láti ọlọ́kadà tó máa ń gbé káàkiri kó òwúdà. ọlọ́kadà tó máa ń gbé káàkiri kó òwúdà. wàláì mi ò lọ́lọ́kadà. o lọ́lọ́kadà tí wọ́n bá mú ẹ dáadáa ó jẹ́wọ́ o ó mọ̀ pé mò ń sọ pé mo ṣetán láti ẹ̀pẹ́ ó dáa mo ti gbọ́ lójúmọ́ ọjọ́ kan farabalẹ̀ lójúmọ́ ọjọ́ kan àwọn èèyàn mélòó ló máa ń kó sí yọ́ọ́yọ́ báyìí tí wàá lọ fi lójúmọ́ ọjọ́ kan ó kéré jù ibi mélòó ló ti ń ṣe fẹ́ gàlàtì. èmi ò jáde tí n bá jáde náà ni. bó ló ń gbé àwọn ọ̀dọ́ tí ẹ̀ ló ń sọ̀rọ̀ báyìí náà láì fúláwà náà. hello bó ló ń gbé. ẹlẹ́gà ẹ pa gbogbo fóònù ẹ jọ ẹ bá pa ẹ tẹ́lẹ̀gbẹ́ ó máa kú so ẹlẹ́gà bí àwọn ọmọ ẹ kọ́. wọ́n wà lọ́dọ̀ bàbá wọn mi ni mò ń kéta fún. ṣé torí ẹ ló fi sọ ẹ dé gbogbo wà tó wù mí. ó kéré jù láti bí oṣù méjì làwa ti ń wá
ẹni tó pè mí láàárọ̀ yìí gbà mo béèrè kan lọ yín mo ní sóbìnrin yẹn lo ìjà ṣé mo sọ bẹ́ẹ̀ mo ní ìjà oníṣòro bí aṣọ tó wọ sí kí wà mo ní. tó ẹni bẹ́ẹ̀ ni mo ní ẹ má jẹ́ o lọ o mo náà ti ń wá lálẹ́ àná náà tún sáré pè wá ń jàyè ọmọ kékeré kan wà bẹ́ẹ̀ tó bá ń bá ọ̀gá ìtajà obìnrin náà lọ gba ọjà bí ọjà 10,000 fake alert náà ni ọmọ yẹn wá bẹ̀rẹ̀ sí sunkún ọ̀gá ẹ̀ tún yọnu ó débẹ̀ wọ́n máa gbé ẹ débẹ̀ tó ti gbọ́ so bá ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí à ń lọ sí iléeṣẹ́ àwọn ọlọ́pàá SWAT. tí o bá sọ̀rọ̀ tó dákẹ́ dáná fún mi báyìí. gbogbo ẹ̀yẹ àtàbálójú obìnrin yìí tẹ́ bá ní any complaint ẹ máa bọ̀ wá bá a nílé iṣẹ́ ọlọ́pàá àwọn SWAT àwọn ọlọ́pàá kò gbọ́rẹ̀ gbé ní màgbọ́n ibẹ̀ la gbé ń lọ àwọn náà dẹ̀ máa pọ̀ṣù ẹ̀ débi tí ó gbé lápẹ̀rẹ̀ bó ṣe jẹ́ nìyẹn wojú obìnrin yìí dáadáa o so ṣùgbọ́n bó bá ṣe lọ a máa jẹ́ kẹ́ bá a dá sí ẹ ṣeun thank you very much. TJ guide Uma. Ọmọ ayé kò ní bàjẹ́ mú ẹ. Madam. Irú wọn bá bọ̀ Nàìjíríà ọ̀hún. Ẹ máa tẹ́lẹ̀. Ẹ̀yẹn wọlé tì báyìí. ẹgbẹ́ra yín ṣẹ̀ṣẹ̀ bọ́lá. Ẹ máa tẹ̀lé wa already náà you and woman kan tó ní. Mọ́tò lè máa wọ̀. Àwa ẹ máa wọ̀ rí àwọn náà. Ó yá ẹ gbé mọ́tò yẹn kẹ̀. Ó yá ẹ bá bọ̀ abá ní màgbọ́n lọ́fíìsì àwọn SWAT office. Ẹ tẹ̀lé woman yẹn báyìí. Mákindé façon lady. Mákindé façon lady descendant. Oṣù méjì. Mo tún ní mo tún ṣe nǹkan sí. Wàá dùn wọ́n gbọ̀gbọ̀gba ayé ti gbọ́n sí nígbà tó bá débẹ̀ wàá rà wọ́n bí 100 wọ́n ti rojú ẹ̀ wàá rà wọ́n bí 1000. O lè ní owó o lè ṣiṣẹ́. Ẹ sà ẹ wo bí ṣiṣẹ́ ni mí wàláì àwọn èèyàn ló sọ mí di ọlọ́mọ ẹ̀kọ́ sọ wá dìdàkudà ṣé bẹ́ẹ̀ rí kọ́kọ́rọ́ mọ́tò lọ́wọ́ mi àmì ká ọ̀nà mọ́tò rẹ̀ yẹn ń kọ́ o ní ilé olówó àbò mọ́tò yẹn wà parí ẹ̀ kí lẹ sọ sà mọ́tò yẹn wà ó wà ní ilé rìpíárà. abádélé rìpíárà yẹn nígbà tó bá gbé tọ́ta wọ́n á fi san díẹ̀ nú àwọn odò tó jẹ gbèsè à ń bẹ́ tí gbogbo èèyàn tó bá ní ànínísìmí ní ìpínlẹ̀ Ògùn àti káàkiri ìlú ẹgbẹ́ ìlú onínísìmí lágbára náà bá. èmi fún ara mi tẹ́ ń wò yìí wàláì mílíọ̀nìà ni mi wọ́n já ṣọ́ọ̀bù mi lẹ́ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀. ló wá jẹ́ kó máa lọ lo tíríkì ẹ wo mọ́tò yìí mẹ́ta. bọ́bí sórí gbogbo farabalẹ̀ bó ṣe ń ṣe fake alert àwọn ọlọ́pàá máa béèrè lọ́wọ́ ẹ̀ wàá dẹ̀ kọ́ wọ́n máa rí bó ṣe ń lọ ó ti yé alẹ́ àná wọ inú tó bá dé o ti sọ ọ àbó ti gbà pé o ti sọ nù rìkọ́dì ṣé o gbàgbé ni o ti sọ ọ pé kí ni yẹn bó ń ṣe fake alert o ti sọ náà tẹlẹgbẹ ṣé nọ́mbà ẹ náà ni fóònù tó bá ti rìn gègé máa gbé fún kẹjẹ kó sọ̀rọ̀ òwe máa dákẹ́ ó lè jẹ ọlọ́kadà ẹ ló ń pè. èmi wàláì mi lọ́lọ́kadà. má bínú. mi ò kì í ṣe èèyàn kínní. ó ti di ọ̀rọ̀ ńlá o àfi sùúrù mo ní kí n yọjú sí sáìtì ni
kò ní dẹ̀ tún parọ́. Wọ́n ti wà ń bẹ́ẹ̀ o, mo ti wà nínú mọ́tò wọn. Agbọ́n. Wọ́n náà ni mo ṣe fake transfer ni o. Wọ́n ná àbí. Ó ṣe ni. Wọ́n ní àbò ṣe. Ó ṣe ni, ṣe bó nọ́mbà tó ń lò. Ó náà ni mo sọ pé mo fẹ́ ṣe mí. Gbé fóònù yẹn fún mi lẹ́sẹ̀kẹsẹ̀. Before I count 2, 1. Hello. Hello, brother. What really happened? So you are very stupid. Good. Shall we? Fẹ́kà láti, ó tún lo fẹ́kà láti ń bìkan. Obìnrin kan gbórúkọ ẹni yẹn jáde nígbà tí ó gbórúkọ ẹni yẹn jáde gbogbo àwọn tó ti lù jìbìtì gbogbo wọn lọ kọ́mẹ́ǹtì sórí fóònù yẹn fake alert lọ ṣe fún mi lánàá owó wọlé owó 10,300 ní ọjà tó rà. Ọjà tó rà. Bẹ́ẹ̀ ni mà. Ọjà yẹn abẹ́rẹ́ ni wọ́n rà. Ó ra slice wẹ́wẹ́ méjì. Ó ra slice wẹ́wẹ́ méjì àti ńlá mẹ́ta ṣé bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ ni mà. Owó gbogbo àpapọ̀ yẹn jẹ́ lò. 10,300. Kí ló dé tó ṣe fake alert fún fọ́mọ yìí? Bí mo ṣe ṣe fún tán tí mò ń lọ mo rí pé ẹ̀rọ ọkọ̀ tí mo padà kọ́ wípé kò lọ mo wá sọ fọlọ́kadà yẹn mo ní ó sì máa tó olóṣì dọ̀la kí n tó padà lọ sí. Àwọn tí ibi tá a ti wá gbé ẹ nísìnyí kí ló dé tó ṣe fake alert fáwọn èèyàn bíi 5 níta ọ̀sìn náà ti pè wá fọwọ́ tẹ obìnrin kan àwọn bíi 5 ló ṣe fake alert fún ní àárọ̀ yìí nìyẹn o lára àwọn kan tó gbà lọ wọn wà ń bẹ̀ ó wà lẹ́yìn bí fake alert ó sọ pé ó ti lọ owó ò ní lọ kí ló dé tó ń hurú wà báyìí ẹ fọwọ́ ẹ̀ lẹ̀ kò lè sá lọ kí ló dé tó ń hurú wà báyìí sọ̀rọ̀. UBA network. Kí ló dé tó ń hu irú ìwà yìí kí ló sún ẹ débẹ̀? Kí ló dé tó ń hurú wà yìí kí ló dé tó ń hurú ẹ̀? Wàláì débi bábá dúró mo dá ọmọ. Tó bà mí ṣá èmi sì gbójú mo ké lọ́jọ́ yẹn wọ́n fi kíní sínú báyìí wọ́n fo ìjáàbù mo wá sọ nọ́mbà mi fún wọn nígbà tí mo sọ nọ́mbà wọn wá ní ó ti wọlé o ìgbà tó wá gbé mo wọnú kọ̀ǹténà báyìí ìgbà tó wá gbé mo wọnú kọ̀ǹténà pé mo lọ ta ẹ̀gúsí fún wọn ní ìbáwí wọn wọ́n ti gbọ́ kadà. òun ni ṣó ti. Orí ọ̀kadà ló ti ṣe. Owó mẹ́rin 16,000 ṣé fún mi jọ méjọ Christmas. Òun ni lórí ọ̀kadà jẹ́ Christmas. Owó mẹ́rin 16,000. Ọmọ máa ṣe transfer fún mi. Owó tó gbà ní kó wájú ẹ̀. Owó lọ́wọ́ 16,000 jẹ́ Christmas. Ajẹ́bà ṣe é ti ọjọ́ Christmas owó mẹ́rin 16,000. Ìjọ Christmas owó mẹ́rin 16,000. Bẹ́ẹ̀ ni mo ọjọ́ orí pẹ̀ ìjọ tí wọ́n gbàgbé ó sọ èdè yìí. Adúlọ̀ alájọ́ ọdún ọlọ́ 16,000. Lágbára ọba ló ayé tó kọ́ ló máa ṣe ìjà. Ẹ máa máa ṣe ìjà ajé ìṣe ní ọjọ́ ajé ìṣe ní.
olórí burúkú obìnrin tó fi ṣẹ́gbẹ́ pọ̀ ayé ẹ̀dẹ̀ máa bàjẹ́ lórí burúkú ó lè ṣiṣẹ́ àwọn tó sùn táwọn ń kọ́ ó lè lórí burúkú aláyé bàjẹ́ ó jọbìnrin ẹgbẹ́ lòdì ẹ bá wọn ojú ọ̀lẹ̀ lọ́rẹ̀ ìbíbà ẹni ẹ wo wúmá yìí gan. ìjà iná ló ti wá ṣẹlẹ̀ yẹ̀ yẹn ìjà iná ti wá ṣẹlẹ̀ yẹ̀ obìnrin tó jọ obìnrin ẹgbẹ́ lòdì. Wine up. Ohun tó dùn ni wọ́n máa ń rí lórí. Bẹ́ẹ̀ni.